problem tó wà nínú ẹ̀ ni pé wọ́n ò jẹ́ kó wà control properly. Ìyẹn ni àwọn tí wọ́n run ní public transport nílé tí wọ́n máa ṣe ń ṣe jàgídíjàgan. Ìyẹn làwọn olóṣèlú ṣe ń rí wọn lò torí wọn ò fẹ́ jẹ́ kí public transport kó ṣiṣẹ́ ṣẹ́rí. Ẹ rí pé mi nìkan ló gbé lọ, àwọn èèyàn wà ń sàlẹ̀ ọgbọ̀n kò ń ṣèyàn púpọ̀. Tí ẹ bá wò èyí tí ẹ bá ti ń monitor, mo ṣe ń bọ̀ láti Heathrow, mo decide pé màá wọ public transport láti ìgbà tí mo ti fi ń sílẹ̀ ní Heathrow. Ó fúnlẹ̀ àwọn kan máa gòkè ní sí torí àwọn kan tí ń wọlé bọ̀ ṣe ṣáàrí so far látàárọ̀ èmi nìkan ni ó ń gbé, bóyá yàn bí méjì mẹ́ta ó lè gòkè torí àwọn ẹlòmíràn like láti jókòó sókè. Kí ni mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé kò ń ṣeré èèyàn tó wà nínú mọ́tò ni ó kan driver. Pọ́blẹ́mù èmi nìyẹn torí pé lọ pọ́blẹ́mù ti àwọn tó ní transport ni wọ́n ti calculate gbogbo ẹ̀. Ó léye tí ó jẹ́ ní weekly fáwa tí ó bá jẹ́ pé à ń jáde lójoojúmọ́. Irú èmi tó jẹ́ pé kò ṣojoojúmọ́ ni máa ń jáde. So èyí tí bá lò nísìn látàárọ̀ tí mo ti ń lò nígbà tí mo kúrò ní Heathrow ó cost mi ní bí equivalent of £4.75. Òun ni bọ́ọ̀sì tí ó ń gbé mi. Eléyìí ní kọ́kọ́ mo ti wọ ó rà ń pé bọ́ọ̀sì kẹta tí máa wọ̀ lélẹ́yìí. Mo wọ̀ kan láti Heathrow, mo lọ fi connect sí mi, mo wá fi mi mo fi connect sí ilé. Now kí ni mo fẹ́ fààyàn bẹ́ẹ̀? Èèyàn kan ti wọlé, so èèyàn tó rí pé èèyàn kan ṣẹ̀ ń gòkè lọ nísìn. Now tí a bá wá ń sọ pé kí ló dé tí ẹ̀yin ò níṣẹ́ ní Nàìjíríà, ìdí tẹ̀ ṣe níṣẹ́ ni pé wọ́n create system tó lè fi jẹ́ kí gbogbo èèyàn níṣẹ́ lọ́wọ́. Tó bá create system tí gbogbo èèyàn máa fi níṣẹ́ lọ́wọ́, definitely ẹ máa níṣẹ́ náà, ẹ tẹ̀ ní máa complain. But wọ́n deliberately máa fi create system yẹn. Wọ́n create system agbèrò. Ẹ mọ̀ tán pè ní agbèrò. System tó create ní Nàìjíríà nìyẹn. System agbèrò. System tí kò lè work. System tí ó ti expire. System tí ó fail everybody. Mo dẹ̀ fi pẹ́ púpọ̀ lórí broadcast because mo fi bẹ́ẹ̀ ní internet púpọ̀ lórí phone mi, so èmi náà yọ lóní. But nevertheless ní time tó lù báyìí nísìn ní 7:15 láti 5 o'clock tí mo ti kúrò ní airport, oríṣiríṣi àwọn èèyàn ni mo ti bá pàdé tí wọ́n ń lọ síbi iṣẹ́ tó kálukú fẹ́ lọ wá jíjẹ àti múmu. Bó ṣe jẹ́ kórí náà nìyẹn ní Nàìjíríà, ó jẹ́ kẹ́yìn náà máa wá jíjẹ àti múmu lọ. But reason tí kò ṣe lè sí bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n náà ń ṣèjọba lé wa lórí, tí a pẹ́ káàárọ̀ ìyàwó Táíwò Kíkẹ́ Fásọmí mú kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ bá wa pín ètò yẹn, kẹ́ bá wa sáré share sáwọn èèyàn wa tó wà nílé torí wọ́n ní wọ́n celebrate independent Nàìjíríà lédè. Èmi mọ̀ tẹ́ ń celebrate anyway because ẹ̀ ń celebrate ìyà, ìṣẹ́ àti àìní. Àbọ̀rọ̀ mòye nísìnyí ẹni tó bá lè jápa bí ṣe máa ń sọ jápa o, sá kúrò ní Nàìjíríà, ibi tó bá wọ̀n ẹni kò gbà lọ láti lọ survive tí o máa fi tọ́jú family ẹ̀ àti mọ̀lẹ́bí. Mo ti rí àwọn ọmọ school tó ti wà ní bus stop, wọ́n lọ sí school. Mo ti rí ẹni tó ń lọ síbi iṣẹ́. Láti time tí mo kúrò nílé ní nǹkan bíi 3 o'clock ni mo ti kúrò nílé. Láti 3 yẹn títí dì sí títí busy ni. Ẹ jẹ́ kí n wá gbé síwájú kẹ́lẹ̀ rí tí mò ń sọ torí fóònù mi náà ti battery ti weak, so mo kàn máa manage ẹ̀ ni. Mo kàn fi fún yín ní insight pé kí lẹ̀ ń celebrate gan, kí ni ìdùnnú yín, kí ni nǹkan tẹ̀ ń celebrate ní Nàìjíríà táwọn olóṣèlú wa sọ gbogbo ẹ̀ di irọ́. Àwọn ti di master of liars. Master bá ń gbà wọn tó ń parọ́ jù láyé, olóṣèlú ni. Olóṣèlú ló parọ́ jù láyé yìí. Àwọn ló ń sọ fún wa láti 1999 tí a ti gba democracy pé everything ma wà working, everything will be fine, Nigeria will work, we will give you everything you think of. And every year they keep coming back and telling more lies. Wọ́n tún tó fẹ́ gbéró dé nísìn going into 2027. We will make this, we will do this, we will make your life better. But for 60 whatever years you're celebrating, Yetijano, I'm very sure, your life has become miserable.
kàkà kí life yín better ó tún wà more miserable ni. Ìdí tó dẹ̀ ṣe wà more miserable kò ń ṣe ẹjọ́ tẹ̀yìn, ẹjọ́ àwọn tí wọ́n lọ ń dìbò tán accept rubbish pé Nàìjíríà ni the only way out. Ó ṣe gan ni ọpẹ́ mórí ẹ̀ ń bẹ̀ káàárọ̀. So now àwọn ìlú kan tún wá wà tó bá tún wá dé bẹ́ẹ̀ fẹ́ni tí kò bá yé wàṣẹ̀ tí wàá lọ bẹ̀rẹ̀ kí ni máa fi ṣiṣẹ́ ìwé ìgbélú ló máa ń pè. Ó kàn lè kúrò Nàìjíríà kó lọ sẹ́ni country depending on visa tó bá wà lọ́wọ́ ẹ̀ ló máa determine bóyá o lè gbé nílùú yẹn. Tó bá fún ẹ ní visiting visa wọn ò ní kó lọ fi ṣiṣẹ́, wọ́n ní kó lọ visit kó padà lọ́lé ni, but gbogbo àmọ́ bó ṣe ń lọ eventually majority àwa tí a bá lọ visit a tún máa ń takú síbẹ̀, a máa ní àpadà lọ́mọ́, èèyàn ń ṣe new thing, èèyàn ń ṣe big deal, èèyàn ń ṣe bàbàrà. Tí Nàìjíríà bá ń ṣiṣẹ́ ni báwọn bàbá wa tó wá kàwé in the 60s in the 70s wọn náà máa ń padà lọ́lé ni wá lọ ṣiṣẹ́. Now kí ló wá dé tí ní regional government níwọ̀nba tí bàbá wo lọ́wọ́ ní wọ́n fi produce gbogbo tí àwọn tó lọ kàwé níta àtẹni tó wà nínú ilé tó fi ń ríṣẹ́ ṣe. Why tí a tún wá ti ní more exposure, technology ti wà, advancement ti wà, kí ló wá dé táwọn èèyàn ríṣẹ́? Ẹ̀yin náà máa bira yín, mo kí grandma Felicia, mo kí ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa. Why tí ẹ níṣẹ́ lọ́wọ́? Have you ever asked yourself pé kí ni reason tí a ṣe níṣẹ́? Nígbà tí regional government wà, industry wà, owó kòkó wà, owó obì wà, owó cassava wà, gbogbo àwọn owó yẹn ni wọ́n ń lò. Now tí a tún wá ní more resources, why tẹ́ ṣe níṣẹ́? Because àwọn west wọ́n ò fi jẹ́ ká produce nǹkan kan. Àṣírí ni mò ń gbé fún yín láàárọ̀ yìí. Àwọn tó ń pè ní west ṣẹ́rí gbogbo àwọn tó wà ní bus stop yẹn ṣẹ́rí àwọn ọmọ school olúkálukú ní ibi tó ń lọ. Ibi táwa ń lọ ní Yorùbá nation. Ẹ má yẹ kẹ́ni kankan tó máa sọ fún yín pé regional government ní restructure ní ṣẹ́rí gbogbo yẹn ọgbọ́n olè ni, kò sí nǹkan tó ń jẹ́ regional mọ́. Regional ti kú lẹ́yìn tí bàbá Awólọ́wọ̀ ti lọ, wọ́n ti pa regional government, wọ́n ti pa restructure. So whoever tó bá ń tàn yín pé ká lọ restructure, ká lọ gba regional government, wọ́n ń gbé yín ní mugun ni. Kí ni mo sọ? Now ká padà sí kí ni reason tí wọ́n ṣe fi yẹ kẹ́ ṣe. Ẹ wo conflicts ló ń polówó nísàlẹ̀ yẹn, wọ́n tún polówó workers, potato ni workers yẹn lọ́ fi ń ṣe. Ìbéèrè tó yẹ kẹ́yìn wá béèrè ni pé láti ìjọ ẹ̀ kí ló dé tí ó ṣe jẹ́ àwọn òyìnbó nìkan ló fi máa produce nǹkan tá à ń jẹ, àwọn ló fi máa ṣe technology, àwọn nìkan ló fi ṣe military might, America nìkan ló fi ní the best American weapon, China nìkan ni wọ́n fẹ́ jẹ́ kí ìlú míì náà dàgbà nítorí pé wọ́n mọ̀ pé tí ìran Yorùbá bá jáde nínú Nàìjíríà àwa náà máa di super power. But ó fẹ́ di super power ìwọ sì fẹ́ máa gbé Nigerian passport káàkiri, ó fẹ́ máa gbé identity Nàìjíríà tó ṣiṣẹ́ káàkiri nígbà tó jẹ́ pé Ọlọ́run Elédùmarè tó dá wa sáyé ó dá wa ní the best of the human being. Òyìnbó ò dẹ̀ ní fún yín láyè kẹ́ develop tàbá wà ní Nàìjíríà, but tá bá dá dúró wọ́n mọ̀ pé a máa challenge wọn because we have ẹ wo mo rí bàbá Ògúnlẹ́sì tó ní Gatwick airport, ó wà pẹ̀lú Tinubu ní mo rí picture yẹn bí alánà ni wọ́n ya picture yẹn àdán náà pẹ̀lú man kan náà ọmọ Yorùbá méjì. Ẹ wo bàbá yẹn, ẹ wo investment tí bàbá yẹn ní níta. Wọ́n wá ní kí bàbá yẹn wá invest nínú Nàìjíríà. Bàbá ẹ bá invest nínú Nàìjíríà ó máa collapse ni o, torí ẹ jẹ́ ká mọ̀ pé ní 1980 lẹ sá kúrò Nàìjíríà nígbà tí olórí burúkú Babangida àti Buhari tí wọ́n ń ṣe kíni tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe military coup. Àdúgbò àwọn tó ń bá àwọn ó ti yeye tó ń bára wọn jà yẹn àdúgbò wọn lélẹ́yìí kì í má dárúkọ. Àwọn ló ní gbogbo àdúgbò Igodas Green àdúgbò wọn ni. Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ń ṣiṣẹ́ ni gbogbo tá à ń pariwo láti ìjọ yìí àní máa pariwo ẹ̀. Ó fẹ́ jápa ó ní láti jápa, but for now tó bá lè jápa òyìnbó ò ní ever jẹ́ kí Nàìjíríà kó develop láyé. Ìyẹn ló ṣe ń kó terrorist wọlé, ló ń kó inflation wọlé, wọ́n kó gbogbo tí Nàìjíríà máa fi wà lábẹ́ wọn. Wọ́n ń yá wa lówó tá a lè san gbèsè. Tinubu ti jẹ gbèsè rẹpẹtẹ sílẹ̀ báyìí. Ẹ bèrè pé kí ló fi gbogbo owó yẹn ṣe? Kò sí any record kankan pé nǹkan fowó yẹn ṣe lélẹ̀. Kò síbì kan tó lè sọ pé
lóònù tá a gbà o nǹkan báyìí la fi ṣe kò ń ṣe pé bíbá iná is the best of the best but system tó ń ṣiṣẹ́ ni but tá a bá gba country tiwa tá a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwa náà lè ní communication line pẹ̀lú many countries around the world. I share ideas, I share expertise, I share technology. But ṣé Europe, America ready láti share technology? Ẹ̀gbọ́n tí Trump sọ, àwọn fẹ́ jẹ́ káwa máa lo Facebook, but àwọn lè accept kí TikTok tó máa control ẹ̀ láti China. So n tí TikTok ṣe ni pé wọ́n ta 80% of their shares. So TikTok America nísìn ó máa yàtọ̀ sí TikTok tẹ́yìn lò Nàìjíríà. Torí pé wọ́n believe in the TikTok yẹn torí data àti security reason. Táwa náà bá ti ní country tiwa, there are many things that will start to happen. Ní tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé kò síbi tó ti máa sọ òyìnbó òfò kankan mọ́ nílẹ̀ Yorùbá torí òyìnbó kì í ṣe country wa, òyìnbó dẹ̀ ń ṣe language wa, àkọ́kọ́ máa fi èdè abínibí wa. Now let me tell you many things tó máa ṣẹlẹ̀ nínú language yẹn. Nínú language yẹn gbogbo ìwé tá a máa kọ́ èdè wa la máa fi kọ́, gbogbo ilé iṣẹ́ èdè ni, gbogbo ìta máa fi ṣiṣẹ́ èdè ni. O lè lọ sí Saudi Arabia nísìn kó lọ máa sọ English, o gbọ́ English torí English kọ́ ni language wọn, Arab ni. Àwọn òde ń ṣe Arab, a kì í ṣe Jew, a kì í ṣe Arab. Ọmọ Oòduà ni wá, ọmọ ìran ọmọ aládé tí adé orí wa nísìn wọ́n ti gbé kalẹ̀ báyìí, gbogbo wa wá ń sá káàkiri all over the world. À ń ṣe dáadáa níta, there's no doubt about it. Ògo wa ń yọ níta, bọ̀ ògo wa yọ nínú ilé. Ẹni tó ògo ẹ̀ bá fẹ́ yọ nínú ilé ẹ̀ máa pàdánù ni bẹ́ẹ̀ ṣe pa Mohbad. Ẹni tó ògo ẹ̀ bá fẹ́ yọ nínú ilé ẹ̀ máa pàdánù ni bọ́ ṣe pa Fẹlá Aníkúlápó Kútì, bọ́ ṣe pa Màmá Fẹlá, bọ́ ṣe pa Àdògán, bọ́ ṣe pa Alhaji Fatai because ògo lẹ́yìn Oòduà ni wọ́n. Bẹ́ẹ̀ ṣe pa Jùmọ̀kẹ́ Elékè, bẹ́ẹ̀ ṣe pa Tolúlọpẹ́ Arótilé, sísítà mi dáadáa tó jẹ́ pé the first combat helicopter pilot in the history of ìlú burúkú òṣì yẹn. Ìwọ náà wá ń jí láàárọ̀ yìí Ọlọ́run bá wọn celebrate independent yẹn kan wá ń gbé ẹ ní gógó. Independent tó ti ń celebrate láti ìjọ́ tó ti bí ẹ tó ti dàgbà tó ti dọkùnrin tó ti dọbìnrin because ẹni tó bá dọkùnrin á mọ̀ lára, ẹni tó bá dọbìnrin á mọ̀ lára láti ìjọ́ tí wọ́n ti dàgbà. Tó bá sì ń jẹ́ káwọn bàbá kan tó ti wà in their 70s tó ti fẹ́ kú dànù tó yẹ pé ó yẹ kíkú pa wọ́n dànù ni tó sì sọ pé Nàìjíríà máa dà àwọn bàbá òfò kan wà bẹ́ẹ̀ o, àwọn ìyá òfò kan wà tó yẹ pé wọ́n sì máa sọ fún yín pé Nàìjíríà àwọn tí ń ṣe politics látàyè gbọ́n wọ́n dẹ̀ rí nǹkan kan fi ṣe. Gbogbo àwọn ọmọ tó fi tọ́ gan gbogbo wọn ló ń fa gbó káàkiri ló ń ṣe oríṣiríṣi ṣìnà ló ń ṣe, ó ti da aláṣẹ́wó kalẹ̀. Ìwọ náà ti wà lára àwọn tó ti gbé nímúgùn nìyẹn. Ibi báyìí mo gbà kọjá nígbà tá à ń lọ Uber la gbé lọ because ẹrù wà ní mọ́tò tá fi lọ sí airport, ìyẹn cost mi ní £52. Kò sí point kí n tó fi £52 lọ́lé, ìyẹn mo ṣe ń lo public transport. Ọmọ Yorùbá dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ, kò sẹ́ni kankan tó máa gba anybody sílẹ̀. Béèyàn kan bọ̀ wá gbà yín sílẹ̀ yẹn irọ́ ló pa. Béèyàn kan bá pariwo pọ́npáyàn wàá kọ̀ pa ẹlọgbọ́n tó bá sanjọ́ sọ wàá pa ṣégè sí wa lára ni. Níta bá a ṣe olúkálukú mọ̀, so èmi kọ́ ni máa ṣàlàyé níta máa ṣe fún yẹn ẹntẹ pé kó sí problem lè wá àti pariwo títí nígbà tí mò ń pariwo pé ká ṣe báyìí ká ṣe báyìí ẹni mi mo fẹ́ dà lóru. Àwọn tó fẹ́ dà lóru ti wà nílé nísìn kẹjọ lọ yanjú ẹ̀. London lèmi wà tásìkò bá tó tí àsìkò bá tó láti tún wálé màá wálé, but for now ẹ jẹ́ kémi náà ṣe kíni kí n tún wá nǹkan máa ṣe. Àwa sì máa dúró lórí pé Yorùbá nation ni o, kò sọ́nà àbáyọ. So ẹ jẹ́ kí n ra máa gbádùn London view mi lọ àníbi jù bẹ́ẹ̀ lọ torí àwọn èèyàn ti wà lórí bus mo lè fi di nuisance kalẹ̀ kí má máa disturb gbogbo àwọn tó ń lọ síbi iṣẹ́. So bó ṣe jẹ́ nìyẹn, mo kí yín o, mo fi Ọlọ́run kí wa o. Yorùbá nation no retreat no surrender. Ó dàárọ̀ o, ẹ káàárọ̀ o, torí oríṣiríṣi ìlú la wà. Ẹni tó ṣẹ̀ ń jí ọ̀tọ̀, ẹni tó ń sùn lọ́wọ́ ọ̀tọ̀. Mo kí màmá tó bí mi lọ́mọ, mo kí olóyè gbòó, mo kí Professor Akíntóyè, mo kí gbogbo ẹ̀yin màmá dáadáa, mo kí ẹ̀yin bàbá dáadáa. Ẹ má wá gbàgbé ilé iṣẹ́ ni bíbáyìí, oṣù ti parí náà nísìn, gbogbo àwọn staff wa la gbọ́dọ̀ san salary fún, even if it's very small, but nígbà tá a bá ní báwo la ṣe fi san salary fún wọn. Tí Fọlọ́run bá jí yín gbé ẹ mọ bẹ ṣe ń raise owó tẹ̀ fi ń gbà wọ́n sílẹ̀, ẹ̀yin diaspora ẹ má yẹ kó sún yín. Tẹ bá tọ́ wá sọ fún yín pé ti gba country, àwọn èèyàn mọ̀bi tọ́ wà o, àti gba country. Irọ́ bá ń sá ni oṣù 2 àtàbọ̀ ni mo ṣe nílé.
irọ́ bá ń sá tẹ bá ń gbọ́ irọ́ tó bá dẹ̀ sọ pé oṣù méjì kan ni mo ṣe lọ calculate láti July 22 tó pàdé mi lọ́yọ̀ọ́ àbórí mi lọ́yọ̀ọ́ state kò wá fi calculate ìgbà tí mo sọ pé mo ti dé wà rí pé oṣù méjì àtàbọ̀ ni kò sí nǹkan kan tó ń jẹ́ YDP àbí YYP kankan irọ́ ni o so gbogbo ẹni tó bá ṣì ń tẹ̀lé àwọn yẹn ẹ ti gbéra yín ní gógó tó bá dẹ̀ bí o believe mi ra ticket kó lọ́lé kó lọ confam ẹ̀ kò ń sórí YouTube ló ti máa confam ẹ̀ orí social media kọ́dà tó ti máa gba country wa lásìkò bá tó gbogbo àwọn ọmọ tá máa ṣe God bless Yorùbá nation God bless Oòduà nation mo kí gbogbo ẹ̀yin yan wa bye for now.